Hello, hello ẹ̀yin èèyàn wa. Ó ga o. A kú bó ṣe ń lọ. Ṣé rí nípa Olókun Festival or not Olókun Festival? I'm just hearing it for the first time. Mo ṣẹ̀ṣẹ̀ tún rí gbọ́ ní íńtánẹ́ẹ̀tì for the first time. Nítorí pé wọ́n láwọn kan grumble, wọ́n ti ń sọ̀rọ̀ pé báwo ni Naomi ṣe máa participate nínú ọ̀rọ̀ Olókun Festival or no festival. Ọ báwo ni ṣùgbọ́n Christian lòun. Báwo ló ṣe fẹ́ máa support nǹkan tí ò ń ṣe ti Christian tó máa ṣe. A jẹ́ pé ìyẹn pé ó dàbí pé ṣe ló ń sin Ọlọ́run méjì. Bó ṣe rí lójú àwọn kan nìyẹn. Bó dẹ̀ ṣe rí gẹ́gẹ́ bí Christian. Ó ní a gbọdọ̀ fi ìwé mímọ́ sọ fún ọ, ó ní a gbọdọ̀ fi àìdọ́gba dàpọ̀ mọ́ àwọn aláìgbàgbọ́. Bẹ́ẹ̀ ni. Ṣé rí ní part of àwọn the other side. Àwọn tó ń sin the other side. That is ìṣẹ̀ṣe. Àwọn kan sìn, wọ́n ń ṣe ìṣẹ̀ṣe. Àwọn kan Christian, àwọn kan Muslim, àwọn kan ìṣẹ̀ṣe àti ìkẹ́ bọ́n ṣe máa ń sin nǹkan tó lọ́hùn tá bá láyé nìyẹn. Bẹ́ẹ̀ tí pé Christian lóòótọ́, we are Christian. A gbọdọ̀ máa ṣe nǹkan tí ò bá ìlànà Ọlọ́run mu. Nígbà tí a ti di Christian, ó ní nǹkan tí a fi gbàgbọ́, tí a fi yàtọ̀ sí the other side. So olúkálùkù, bẹ́ẹ̀ tí wọ́n sọ wípé àti gbàgbọ́ àti Muslim pé Ọlọ́run kan là ń sìn. Bẹ́ẹ̀ tí the way tí àwọn tó ń sin tí olúkálùkù ń sin tiẹ̀ ó yàtọ̀tọ̀. The way tí a fi ń pe Ọlọ́run Ọlọ́run fi ń jẹ́ wa ó tún yàtọ̀tọ̀. Olúkálùkù ló mọ area tó fi ń pe Ọlọ́run ẹ̀, tí Ọlọ́run sì ń dá lóhùn. Ṣé rí nípa pé wọ́n ní kábíyèsí, wọ́n invite Naomi pé kó wá sí Olókun Festival. Ìyẹn ò ní pé tó bá ti lọ sí Olókun Festival kó sì bá wọn ṣe gbogbo sacrifice. O kò lè ṣe sacrifice because ó mọ Ọlọ́run tó ń gbàgbọ́, ó dẹ̀ mọ Ọlọ́run tó ń sìn. So nǹkan tó olúkálùkù bá ń sìn tó dẹ̀ ń jẹ, ẹ jẹ́ kó olúkálùkù ṣe. So nǹkan téèyàn bá ní lọ́kàn láti sìn. Tó bá pé dáadáa ni kó sìn, tó bá pé dáadáa ìkejì kó tún sìn. Bẹ́ẹ̀ tí Bíbélì sọ wípé àti pé nínú méjèèjì tá ń sìn, àti ká tó rí. Bẹ́ẹ̀ tí mo mọ̀ wípé àwọn tó ń sin Ọlọ́run kejì yẹn, Ọlọ́run kẹta yẹn kó hàn sin iṣẹ́ ìkà náà ṣe. Because àwọn lórí òtítọ́, tí èèyàn bá ti ń sin Ọlọ́run ẹ̀ lórí òtítọ́, ó di dandan kó Ọlọ́run gbà. Má fi ọ̀nà Ọlọ́run lẹ̀ àbí kó lọ fi ọ̀nà àìdọ́gba dàpọ̀ mọ́ àìṣòdodo. Àìdọ́gba dàpọ̀ mọ́ ṣíṣòdodo. Torí àwọn kan wà tó bá rí àìṣòdodo inú wọn máa ń dùn, wọ́n máa ń yọ̀ sí àìṣòdodo. Bẹ́ẹ̀ tí táwọn kan tó sì ń grumble pé Christian kò gbọdọ̀ máa ṣe Christian, kò gbọdọ̀ máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ṣèbí kíní ló pe rẹ̀, ṣèbí Christian ló pe rẹ̀. Ó ṣe máa ṣe ìwà the other one. Ẹ má ṣe mi gbọ́, ẹ má ṣe Naomi gbọ́. Christian ni Naomi to the core. Ó dẹ̀ ń sin Ọlọ́run ẹ̀ lótìtọ́ àti lódodo. Nígbà tí kábíyèsí meet Naomi, kò meet Naomi níbi tó ti ń sin òrìṣà. Ó bá Naomi níbi tó ti ń sin Ọlọ́run ẹ̀. Kábíyèsí dẹ̀ gbàgbọ́ gidi gan pé òun mọ irú Ọlọ́run tí Naomi ń sìn. Ó dẹ̀ mọ̀ wípé òun ò ní disturb ẹ̀. Promise wọn nìyẹn. Covenant tí àwọn méjèèjì jọ ṣe ni a gbọdọ̀ máa yiri ẹ̀ wò. Even gbogbo ilẹ̀ Ifẹ̀, gbogbo ìlú yẹn, wọ́n mọ̀ wípé covenant Naomi pẹ̀lú Ọlọ́run ó yàtọ̀ gedegbe. Wọ́n mọ̀ wípé kò lè bá wọn sin òrìṣà táwọn ń sìn. Òrìṣà ni àwọn kan ń sìn, àwọn kan dẹ̀ ń sìn, wọ́n ń sin Jésù. So àti Jésù àti òrìṣà, kò sí gbogbo ẹ̀ wà glaring. Òrìṣà wà glaring, Jésù wà glaring. But
kábíyèsí mọ̀ pé Jésù ni Naomi ń sìn lótìítọ́ àti lódodo. Naomi dẹ̀ mọ̀ pé òrìṣà ni kábíyèsí ń sìn. Kẹ́dẹ̀ máa wo àwọn kábíyèsí nílùú, kò sí nǹkan tí wọ́n ò ń sìn. All rounder ni wọ́n. Wọ́n bọ́ ṣe ń sìn, wọ́n ti ń ṣe àbáláyé, ẹ̀sìn àbáláyé. Bẹ́ẹ̀ náà ń sìn Mùsùlùmí, wọ́n dẹ̀ ń ṣe, wọ́n ń kírun. Tó bá di ìgbà pé wọ́n kírun, wọ́n á kírun. Tó bá di ìgbà pé wọ́n fẹ́ lọ sí church lọ pàtẹ́wọ́, lọ ṣe ìrere láti lọ máa sin Ọlọ́run. Àwọn kábíyèsí náà lè tún máa bá ń bẹ̀. So mẹ́ta lọ́kan ni àwọn ń ṣe. Bẹ́ẹ̀ sì, ẹni wọ́n ní nǹkan tó olúkálùkù bá ń sìn, òun ni nǹkan tó olúkálùkù bá ń sìn, òun ni Ọlọ́run ẹ̀. Yes. But Bíbélì sọ fún wa pé ká sin òun nínú ẹ̀mí àti nínú òtítọ́ àti nínú òdodo. Kò yé yín. So ẹ má jẹ́ ká fi òtítọ́ lẹ̀ ká lọ yà sí ọ̀nà tí Ọlọ́run sọ fún wa pé ká ṣe. Gẹ́gẹ́ bí nǹkan tí mo ti sọ, tó Olúwa mọ̀ pé òun ṣe kíní yìí pẹ̀lú ọkàn kan, ẹ̀rí ọkàn náà máa jẹ. Òun ṣe pẹ̀lú inú kejì, ẹ̀rí ọkàn náà máa jẹ. So ẹ má jẹ́ ká misquote Naomi. Tí Naomi bá sọ pé òun ò ṣe ẹ̀sìn tí ọkọ òun ń sìn, ẹ̀sìn kan ló fẹ́ gbé wa dé ìjọba ọ̀run. Ẹ̀sìn kan ló máa gbé wa dé ìjọba ọ̀run. Ọ̀nà tí ó fi gba ẹ̀sìn ẹ, òun ló matter. Kò tí ì yé wa. Ṣé rí ọlọ́jọ́ festival yẹn? Èmi ò mọ̀ bóyá ó ti ṣe kọjá, bóyá ó dẹ̀ ń ṣe o. Torí mo gbọ́ pé wọ́n ní kí Naomi máa dáná fún wọn, ó máa ṣe gbá, ó máa ṣàwo. Ṣé àwọn náà fẹ́ dáná fún, àbí ọlọ́jọ́ festival ni òun ní Naomi máa dáná fún? Tí Naomi bá sọ pé òun ò dáná fún òrìṣà, ó dáa, ó tó bẹ́ẹ̀, ó jù bẹ́ẹ̀ lọ. Because kì í ṣe òrìṣà ni ló gbé Naomi dé ààfin ọba Ọ̀jájá 2. Kì í ṣe òun ló gbé dé ọ̀dọ̀ Ẹniìtàn Ọọ̀ni of Ifẹ̀. Wọ́n ríra wọn gẹ́gẹ́ bí olólùfẹ́ ara wọn. Ìfẹ́ ló gbé àwọn méjèèjì pàdé. Ìfẹ́ látọ̀run wá, òun ló gbé àwọn méjèèjì pàdé. Tó jẹ́ pé ìfẹ́ náà ó yìí multiply títí di ìsìn, títí dọ̀la, títí láéláé. Bẹ́ẹ̀ ni, tí ò sí nǹkan kankan tó máa yà wọ́n. Kábíyèsí ò fi tìtorí ẹ̀sìn fẹ́ Naomi. Naomi ò dẹ̀ fi tìtorí ẹ̀sìn fẹ́ kábíyèsí. Ẹ jẹ́ kí gbogbo wa clear yẹn. Nǹkan tí kábíyèsí bá invite Naomi pé kó wá láti pé òun ń ṣe festival òun, kò sí nǹkan tó wrong. Bẹ́ẹ̀ ni, nítorí ọkọ ẹ̀ ni ìfẹ́ tó ní sí ló fi tìtorí ẹ̀ lọ honour ẹ̀. Tó bá dẹ̀ ti honour ẹ̀, kábíyèsí mo ti ń lọ. Ṣé rí òrìṣà táwọn èèyàn ń sìn? Wọ́n á se oúnjẹ, wọ́n á ṣe gbogbo ẹ̀. Since tí wọ́n ti ṣe oúnjẹ yẹn, tán fi ẹbọ sí. Fáwọn onígbàgbọ́ o, tán fi ẹbọ, tán pe orí èèyàn sí, tán ṣe ètùtù, tí ì ṣe ètùtù. Because a ti gbọ́ wípé gẹ́gẹ́ bá ṣe rí kà nínú ìwé Bíbélì pé Jésù Kristi ní ètùtù fún ẹ̀ṣẹ̀ aráyé, gbogbo aráyé. Pé gbogbo èèyàn náà kàn máa submit, torí ó wá sáyé láti wá kú fún ẹ̀ṣẹ̀ wa. Nítorí àìṣedéédéé wa. Pé oye àwọn tó bá gbàgbọ́ ni. Up till now àwọn kan ò gbàgbọ́ pé Jésù wá kú nítorí ẹ̀ṣẹ̀ wa. Gbogbo bá ṣe ń ṣe wéyí tá à ń ṣe, Ọlọ́run ti dáríjì wa. Ó ti kó wa kúrò nínú ẹ̀ṣẹ̀ àìṣòdodo gbogbo. Bẹ́ẹ̀ ni. So tí kábíyèsí bá invite ìyàwó ẹ̀ pé kó wá, òun ṣe ayẹyẹ. Ìṣesí tí Naomi máa jókòó, òun náà á gbé àwọn aṣọ oúnjẹ kí wọ́n ṣe enjoyment life. Ìyẹn ò ní pé bóyá wọ́n ń sin òrìṣà kankan bẹ́ẹ̀. Tí Naomi bá lọ bẹ̀, ó lọ bẹ̀ fún ọkọ, ó lọ fún ọkọ ẹ̀ respect torí ìfẹ́. Yes, ọkọ ló lọ fẹ́, ìfẹ́ ló bá dé bẹ̀. Wọn ò sin òrìṣà, kì í ṣe òrìṣà ni kábíyèsí ti mọ̀ fún. Òun náà ti mọ̀ fún kábíyèsí. So kò sí àní-àní. Anybody má kó bọ́ Queen Naomi lọ́wọ́. Torí Ọlọ́run ló mọ motive nǹkan tó fi fẹ́ ọkọ ẹ̀. So kí gbogbo wa
ká lọ dákẹ́. Nǹkan tí ò bá yé wa ká tọrọ ìdáríjì lọ́wọ́ Ọlọ́run pé k'Ọlọ́run kó dáríjì wa kó dẹ̀ kọ́ wa láti mọ̀ ọ́ ṣe. Ẹ̀yin èèyàn wa, ẹ bá wa fi ìtókù sí comment section. Èyí tó dẹ̀ kù kí a máa láyé ra wa. Ẹ bá wa share, kí ẹ bá wa comment, kí ẹ dẹ̀ bá wa subscribe. Ẹ ṣé gan-an ni. Ẹ ṣé tẹ́tí sí wa. Bye.